Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Fún gbogbo ẹ̀yin tí ẹ wà níbi torí Ọlọ́run ẹ bá wa share fídíò yìí dáadáa. Mọ́sálásí tí wọ́n dà wọlé lé ní Langbasa Central Mosque ní Àjàmbí báyìí. So lẹ́ẹ̀kan sí ẹ bá wa share rẹ̀. Ọjọ́ Jímọ̀ tí a kí lọ yìí ní on the 26 tí wọ́n fẹ́ kí Jímọ̀ wọ́n wọ́n mọ́sálásí. So ọ̀pọ̀lọpọ̀ wò pé kí nìkan tó fà tí wọ́n fi wáyé yìí ẹ wọ́n dẹ̀kùn tọ́ lọ ẹ bá wa share fídíò yìí dáadáa. Abáwá imam abamufti ẹ bá gbogbo àwọn sọ̀rọ̀ kí nìkan tó fà tí wọ́n fi mọ́sálásí àti mọ́sálásí ó ti tọ́jú mélòó báyìí. Orúkọ mi ni Imam Abdulhakeem Adé. Ẹ jẹ́ ká sẹ́yìn báyìí. Ẹ bá mi share program tó sọ̀rọ̀ ẹ jẹ́ ká súnmọ́ sọ̀rọ̀ ẹ kò súnmọ́ sọ̀rọ̀ ẹ bá wa share ẹ bá ṣe wò wá ẹ bá sọ̀rọ̀ ẹ bá wọn lọ. Ẹ dákun ẹ bá wa share dáadáa torí Ọlọ́run ẹ rí i pé òjò ti ń pa àwọn jọmọ́ báyìí òjò ti ń rọ̀ láfi wọnú ilé báyìí ẹ bá wa share rẹ̀ ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n fẹ́ bá wa sọ so ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n fẹ́ ẹ bá wa share ẹ bá ti wọlé àǹfààní tẹ́ bá wa ṣe nìyẹn náà ẹ bá sẹ́yìn bẹ́ẹ̀ ẹ bá bọ́ sí ìlànà rẹ̀ ẹ bá di kámẹ́rà yín sókè rárá tó alhamdulillah ẹ rí i pé òjò ń rọ̀ láti wọlé sáyé yìí kí nìkan tó fà á tí wọ́n fi mọ́sálásí tó lọ́pọ̀lọpọ̀ sọ pé àwọn tí wọ́n yára sí ilé Ọlọ́run o kí ni adókò ẹ̀sọ́ kí ni ẹgbẹ́ ṣe sí òsìkò tẹ́tẹ́ lè ṣe wọ́n ti wo gbé nìyẹn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ òye wọn bàbá mufti gbogbo ẹ̀fẹ́ gbọ́ ìdí tí wọ́n fi wáyé lẹ́nu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wa kafa wa salatu wa salamu ala nabiyyil mustafa wa ala alihi wa ashabihi alladhina istafa. Ìkí Ọlọ́run ìgbẹ́ Ọlọ́run kọ́mọ bóòdù sọ́lá Muhammad sallallahu alaihi wa sallam. Ànábì tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi wípé ó jẹ́ yíwa wípé mọ́sálásí ilé Ọlọ́run kì í sí ilé ẹnìkan. Àwọn táwa ní orí ìdúró yìí lèmi ni Ọlọ́run kájà tó jẹ́ àfáàgbà àbí tápè ní mufti ìlú Langbasa Central Mosque ní Ọ̀sà East. Gbogbo àwọn tágbé iná jẹ́ àwọn olóyè bàbá àdínì ni wọ́n wà ní orí ìdúró yìí. Àtúntò aṣáájú àdínì ni ààrẹ àdínì of Langbasa Central Mosque, jagunmólú àdínì of Central Mosque lọ́wọ́lọ́wọ́ àwọn ni chairman Langbasa Central Mosque. Ajẹ́kọ̀ọ́ yé gbogbo àwọn tí wọ́n ń wọ káàkiri àgbáńlá ayé torí pé àwọn míì tí wọ́n bá ń rí lórí social media wọn ní mọ kí ni tó dé tí wọ́n sáà fi ìgbà wíwó kò tán tó wù náà kó wọlé Ọlọ́run ní àbá wíwó nǹkan sọ́nà tó lóun fẹ́ wọlé Ọlọ́run kó mọ̀ pé náà wó ayé ara wọn ṣùgbọ́n development ló dé bá ìlú wa ní Langbasa. Mọ́sálásí ẹ̀dá ń wò yìí ní mọ́sálásí yìí ó ti exist more than 180 years àyàn fẹ́ máa sì ní pẹ́pẹ́ àdéhùn tó tuntun lójú nígbà tí Ọlọ́run ṣàánú àwọn èèyàn nílùú tí ìlú ń fẹ́ sí ni wọ́n padà kọ́kọ́ bí ọdún mọ́kànlá sí ẹ̀yìn ṣùgbọ́n it's an ancient town mọ́sálásí fẹ́yẹ̀ sí ti ń bẹ̀ ló ti lé ní 180 years ó ti lé ní 180 years. Ẹ dákun lọ Ọlọ́run ẹ̀jẹ̀ wò wá ẹ bá mi ṣe program kí wọn mọ́sálásí Jímọ̀ níbi nígbà tí ìbẹ̀rẹ̀ tí ìlú ń fẹ́ sí ó di pé wọ́n fẹ́ mọ́sálásí bí ọdún mọ́kànlá sẹ́yìn ó ní structure tí àwọn wò yìí wọ́n àti development tí wọ́n fẹ́ ọ̀nà ẹ̀nà bá wẹ́ẹ̀dì pé wọ́n fẹ́ ọ̀nà yẹn ló di pé ọjẹ́ mọ́sálásí as I'm talking to you ẹ̀sìn wò wáyé ó ti jẹ́ half of the mosque ló fà tó fi di pé ó fi di ọjọ́ Jímọ̀ tí ó kọjá àwọn kìí fẹ́ aláti kírun Jímọ̀ ní wọ́n gbé tractor caterpillar dé ó di pé ó di wíwó àwọn tó máa dúró àwọn tí ò dúró àwọn náà bí làbáyé wọn ẹ̀ ń kírun lọ́wọ́ níjọ́ Jímọ̀ ká ló lọ yìí ok láti ọ̀nà fi kírun àbátò ọ̀sáfẹ́ Jímọ̀ sábà ní ẹ̀ka bí aago 12 àwọn wọn ti dé lọ tí ń ṣiṣẹ́ bọ̀ gbogbo jọmọ́ anybody túká àwọn tó kù ojú tó ti náà láti kírun Jímọ̀ tó kọjá àdèlágbára àti lọ́ba bàbá kábíyèsí tí wọ́n jẹ́ lórí nídìí pé ní tó ń lọ ìkíni àtúnṣe wọ́n sì láwọn ó ṣiṣẹ́ ní orí bá ṣiṣẹ́ lórí ẹ̀ òun náà láwà ó fi di pé ìjọba dé ó fi di pé gba ìwúwo alhamdulilayi ọjọ́ tí mo ń sọ yìí òun gbẹnu bàbá chief imam Langbasa gbẹnu wọn sọ tó àgbàlagbà ni wọ́n fi represent wọn. Lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá torí Ọlọ́run àǹfààní tẹ́ ṣe fáwọn àdìmú mà náà ní pé kẹ́ bá wa ṣe ìdíje mi torí nísìnyí ìnáwó ló délẹ̀ yìí o ibi tẹ́ ń wò yìí ó ń lọ sí ẹ bá ń ṣòkè ẹ bá wọlé àbìtọ̀ lọ ẹ bá wọlé tán àárín táwọn yìí ẹ bá káwọn sókè ṣẹ́kiri wọ́n ti là wá sálẹ̀ wọ́n jẹ gbogbo ànídé lẹ̀ tó bá jọ mọ́ndé kọ́ nìyẹn ni wọ́n ń bọ̀ wá. ọ̀la ok wọ́n fẹ́ wọ́n la jù mọ́sálásí ní ọ̀la àpò ẹ bá wọlé báyìí àwọn ìwọ̀n ẹ̀rọ wa. tọ́ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé in tó ń ṣẹlẹ̀ báyìí ìnáwó ni torí mo dẹ̀ nígbàgbọ́ pé àwọn aláàánú wètò yìí mo dẹ̀ nígbàgbọ́ bàbá dín wọ́n ṣàkitiyan àtijọ́ sukúdà tó wọ́n ní pé àwọn ìgbẹ́dọ̀ kábíyèsí rẹ̀ bàbá nígbà tẹ́lẹ̀ kábíyèsí rẹ̀ kí ni kábíyèsí tí wọ́n bá ń sọ àìdẹ́gbẹ́ wáyé gbọ́sà. kábíyèsí tó wáyé pé òun náà ń ṣe akitiyan lórí Central Mosque. ìyẹn kábíyèsí tó ń bẹ nílùú àìṣe méjì lánàá ìmọ̀ àti ẹ má bínú ẹ bá dárúkọ wọn sà. Alhaji
Abdul Hafiz Kájẹ́rọ́jayé Eléjìgbò of Langbasa wọn Badru. So láàárọ̀ ìgbọ̀n mi àtọ́gbọ́n yìí sọ lórí mọ́ṣáláṣí ọwọ́ á sọ fún mi pé àwọn òrùkú bẹ̀rẹ̀ lè gbà á mọ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò gbà wá àmọ́ wọ́n ń ṣe akitiyan lórí pé ká tiẹ̀ lè ṣe German floor ti tọ̀hún yẹn yẹ tuntun tá à ń ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ ká tó ṣe tuntun yẹn náà ibi kan láti máa kírun sórí eléyìí ń sìn tá a bá rí ìrànlọ́wọ́ láti pé ká tiẹ̀ tó bá di níjọ́ Monday ká tó ṣe ìgbàdẹ́kì tó bá kù lórí ẹ̀ ká wá rí ìṣẹ̀ ọ̀ ká tún kù tó gbogbo ẹni tọ́lọ̀ bá bò láṣìírí kọ́lọ́run gbogbo aláṣìírí mufti wa náà dọ́dọ̀ ń sọ̀rọ̀ adúgbò lọ́wọ́ wọn torí àwa pẹ̀lú wọn à ń ṣe wàhálà bí látijọ́ ìjẹta so ìjẹta ìta gbàgbẹ́ ló gbà ti kírun àwọn ẹlẹ́mìí tó lè dúró kírun níta gbangba ọlọ kírun ní mọ́ṣáláṣí ibòmí àmọ́ àmọ́ pé a lè fi central mosque yìí sílẹ̀ so mọ́ṣáláṣí kéré ẹ̀ sísìn sìn ó bá 200 years ká ti pè. àwọn tẹ̀lé wọn òkè wọn bọ̀ ṣe pé ìlú náà bẹ̀rẹ̀ sí. Allahu Akbar ìlú náà bí tí bàbá rẹ̀ ọmọ ìlú ni bàbá mi ọmọ ìlú bàbá mi ọmọ ìlú. Allahu Akbar oyè yín sì so àwọn àrẹ̀lẹ̀ pọ̀ jùmọ̀ mọ́ṣáláṣí nígbà ló wà ní alámọ̀ gbà náà lọ́dún náà after alámọ̀ ọkọ̀ block after block lọ́dún wa fi ọkọ̀ ṣe sábà gbogbo àtàbí náà ládàá sí oní 200 block oní 200 bag of cement bàbá sì mọ́ mi tó ti gbẹ́sẹ̀ náà gbogbo àlẹ́ ládàá sí àmọ́ ẹ̀kọ́ lọ́dún fi ṣe sábà gbogbo ìdí sẹ́mọ̀ ọlọ́run kó gbàdúrà àwa gbogbo àwọn mùsùlùmí ọlọ́run kó ràn wá lọ́wọ́ gbogbo wa náà là ń gbàdúrà ràn lọ́wọ́. alhamdulilayi àbá ẹ má bí ẹ bá ìjọba sọ̀rọ̀ lọ lórí àwọn tó wà nílé ẹ dákun tó lọ́run bàbá yìí wọ́n sọ̀rọ̀ kan ní sè pé nígbà táwọn kọ́mọlá ṣe é dà yẹn oní 100 block oní 30 block oní 1 cement ẹ wá dàkúrò ọlọ́run ẹ̀jẹ̀ wà nítorí ọlọ́run àyè yìí wọ́n ní tó bá 200 years tí wọ́n ti ń lo mọ́tẹ́lá ṣì báyìí bí òwá ṣe ní parun lójú ayé àwa tá à ń lọ́wọ́ tá à ń lóyè odò ìmọ̀ àti ẹ̀ bó jẹ́ owó wọn gbàdúrà bá ní a nílò ìrànlọ́wọ́ wa bó jẹ́ wọ 10 bag of cement àwọn kan bẹ wọ́n lè gbé lẹ́ẹ̀kan náà mo dẹ̀ nígbàgbọ́ pé àwọn aláàánú tí wọ́n ṣe tẹ́lẹ̀ láti kọ́ ni ọlọ́run wọ́n wètò tí wọ́n dẹ̀ máa pè wá bàbá imam ìlú tá a wà yìí mo gbé ẹ ti pọ́bì kọ́lọ́bọ́ mi lọ́rẹ̀ ní ẹjọ́ tá a máa fẹ́ pé mọ́tẹ́lá ṣí fún àkàn nọ́mbà mo la lè pè fún ilé ọlọ́run a lè rí èèyàn tó padà àwọn afáàyè nígbà ìlú tẹ́ lọ yẹn o mọ́ṣáláṣí yẹn o central mosque yẹn o Langbasa yẹn a nílò àkàn nọ́mbà àwọn ọmọ bẹ́ẹ̀ lájà yìí náà ẹ bá mi ṣe ẹ̀fọ́ kẹ́mi tó lọ́run ẹjọ́ gbogbo tẹ́ ń wọ́n ètò mo fọlọ́ mi fi jẹ wá ẹ bá ṣe ń ṣe ẹ̀sìn ẹ̀yin ló máa gbalada bàbá ìmọ̀ ẹ bá pàtàkì nọ́mbà síta. ní ẹ̀ka sí gbogbo ẹni tí ẹ̀sìn máa dúpé wàláì ó kù sọ nígbà yìí. gbogbo ẹni tó bá kádàrà láti ran sí ọlọ́run lọ́wọ́ níbàámu pẹ̀lú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe máa ń bá náà lè láàyè masjidan bá náà láwọ̀ bẹ́ẹ̀ kan láwọ̀ fil janna àbí dára ń fil janna ẹnikẹ́ni tó bá kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ láti kọ́lé ọlọ́run ní estate òun fi rọ́pò fún ẹni náà tó bá dé àlùjánnà òun fi rọ́pò fún ẹni náà nínú àlùjánnà kálukú wa náà gbìyànjú à ń kọ́lé fún wa à ń ṣe bó ṣe dáa bó ṣe fẹ́ àtàkùn mọ́tàlásì ọ̀pọ̀lọpọ̀ nínú àlọ́ jẹ nínú àgbàsà nígbà bẹ́ẹ̀ ni tún sáré padà á tún kọ́ ọ̀gá wọn ṣe ọ̀gbẹ́lẹ̀ yìí ọlọ́run ni àwọn náà wá káàkiri àgbáńlá yàtọ̀ wọ́n fi tẹ́lẹ̀ bá ti ń gbọ́ wa ẹjọ́ ọlọ́run ló torí atẹ́gùn yẹn iṣẹ́ ọlọ́run ló fẹ́ kó ṣáájú ẹ̀ iṣẹ́ ọlọ́run ló dé lẹ́yìn Central Mosque East Ajah Lagos ẹ̀rọ tí ọlọ́run lọ́wọ́ eléyìí kan tó kọ́ kódà tá a bá kó ń bì àtọ́jútó àwọn tí wọ́n wá bá wa a ní propose tó wà more spacious tí ó gba èèyàn more than 1000 tí ẹ̀ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n ilé ìtọ́jú mọ́sálásí àbáláyé àfẹ́kọ́ parun láti dìde fún ìrànlọ́wọ́ lọ́wọ́ tó bá àwọn kan tó ṣiṣẹ́ táwà dé báyìí táwà fi ń kírun bẹ̀ tá a fi ń rántí wọn bí o tó wá ní parẹ́ ní generation wà yìí ló ká ké gbàgbé sí gbogbo àwọn tọ́lọ̀ gbàgbé ẹgbẹ́ mi Yorùbá yẹn ti gbogbo àwọn tọ́lọ̀ ń kún tí o sì ní nǹkan kan ṣe lẹ́pẹ́ wọn ò tiẹ̀ nígbà fún àwọn nǹkan kan ní ọlọ́run fún wọn bẹ́ẹ̀ tí wọ́n rántí ọlọ́run lọ́wọ́ fún ẹni tó bá fẹ́ rántí ọlọ́run lọ́wọ́ nínú Langbasa Central Mosque account number wa lélẹ̀ Fidelity Bank ẹ bá wà pàtàkì nàbà account number ní ilé tó jẹ́ 62 ẹ bá kọ́ balẹ̀ fún 62 000232337 once again 622000002337 lẹ́ẹ̀kan sí àbí fcmb àbí no Fidelity Bank ẹ bá wúlò Langbasa gbogbo etí ẹ̀wọ̀n mi lè torí ọlọ́run Central Mosque tẹ̀kọ́lẹ̀ bí a lè rí ọlọ́run kọ́nà tó lè kàn fọ́tò wa lórí ilé mìíràn pọ̀ Langbasa Central Mosque ẹ lápò ẹjẹ́ kárí ara gmail ayétawà ó ti wà dẹ́gẹ́ Langbasa Central Mosque @gmail.com lẹ́ẹ̀kan sí fáìdà ọ̀fẹ́ wà lọ́wọ́ Fidelity Bank ni 6220002337 lẹ́ẹ̀kan sí account number àyè yìí fún ìjọba lágbára bóyá bíi 10 bag of cement ni àbẹ́ ìjọba bẹ́ẹ̀ fowó sílẹ̀ ńlá ẹja kùtù lọ́dún ẹgbẹ́ ẹni wọ́n wò dandan fúnra yín àbí kẹrẹ́ ilé àjọwọ́ pọ̀ ẹ̀rọ lónìí àyè yìí wọ́n ti tó máa parí ẹ̀ àwọn aláàánú ń bẹ tó ń wètò nítorí ọlọ́run ẹ bá wa ṣe ọlọ́run ẹ bá wa pín káàkiri lẹ́ẹ̀kan sí Fidelity Bank
6220002337 Fidelity Bank Langbasa Central Mosque lẹ́ẹ̀bà ní orúkọ ẹ bá wa ṣe ètò ọlọ́run ẹ bá wa ṣe gbogbo ìjọba ní gbogbo ńláńlá yẹn ẹ bá wa ṣe síbẹ̀ mo gbàdúrà pé èyí tá a wá ṣe lẹ́nìí lọ́sẹ̀ tá a fẹ́ mú torí náà ẹ bá gbé ẹ̀dá òkè wọ́n bá wa jẹ́ ìdájí tó kú báyìí wọ́n bá wa jẹ́ wọ́n kalẹ̀ báyìí mo bí lágbára ọlọ́run aláàánú tí ó bá wa gbé ayé yìí ọlọ́run bá wa kàlà bá wa gbé ìdílé alákàlà hàwùlà kó wọ́ta ọba ọ̀dọ́ àrẹ́lẹ̀ kan náà. gbogbo àwọn tí a dúró àti gbogbo àwọn tá a fẹ́ rántí ọlọ́run lọ́wọ́ ọlọ́run kó fún wa ní kọ̀ọ̀kan wa ọlọ́run kó fún wa ọlọ́run kó gbé wa láti pé nípa náà lè dá sísè ọlọ́run gbogbo iná àtẹwá ẹ dìde ọlọ́run afáwa ayé nígbà ọlọ́run sábà wa fún yín ó túbọ̀ jẹ gbòòrò fún ẹ̀ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. kí n tó máa lọ tí bá ti ń pa kámẹ́rà báyìí máa fi àkànnà sọ́dọ̀ comment fẹ́yìn tẹ́ ń béèrè torí tọ́lọ́ á fi síbẹ̀ ẹ̀jẹ̀ lóyún bọ́ọ̀sì mi náà àmọ́ torí ọlọ́run bó bá dẹ̀ ṣe ń lọ á máa update ọmọ kí lágbára ọlọ́run ṣí ẹ̀dá yìí bá ṣí ẹ̀ rẹ̀ lẹ́yìn ò bá ń lọ ẹ̀ ń tẹ́ ṣí ẹ̀ sí ọlọ́run nílùú sábà nípa yìí abẹ́rẹ́ ọba ìgbẹ́ta bá sí ń bá dáná kọ́mẹ́tà kàwá tó lè àdókàlà hawlala quwwata wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. alhamdulillah amadu ẹ̀sìn lẹ́ẹ̀ka sẹ́yìn tẹ́ wà nítorí ọlọ́run ẹ bá mi ṣe ẹ̀ ọba wa ṣe ẹ̀ dáadáa gbogbo bá ṣe ń sọ̀rọ̀ wàlá iye pẹ́ ń yára ní àyè ó ń wọ ojú mi ni ẹ̀kọ́ pé òjò ṣúwà yìí ó gbé dẹ̀ṣẹ̀ ṣù ìmọ̀ ẹ̀jẹ̀ wò bí i bí meeting yìí ọ̀rọ̀ pé anáwọ̀ ta sí ìkẹjà tó máa kún fún ọ̀nà sáà sọ́ọ̀nù àyè náà rẹ̀ ọ̀nà sáà àwọn jẹ̀mọ́ ni ọ̀nà sáà àyè náà torí ọlọ́run ẹ bá wa ṣí ẹ̀rẹ̀ ẹ̀yin olówó ń bẹ lájà o ẹgbẹ́ bàá náà làwà yóò ẹ̀yin tẹwà lókè òkun tẹwà níbikíbi ẹ bá wa jù lórí ẹ̀ ọlọ́run sọ wọn kàlá abalẹ̀ sábà àyè náà rẹ̀ ọlọ́run bàlá àti náà ti ọlọ́run wà sábà bí aláàjì wa mú ìdí náà ti tí ọ̀sà wa dáadáa akínyìn o ẹ̀yìn kúlọ̀dọ̀ yín la wa o àwọn amú ìdí náà dé bí sí àṣẹ yìí náà ẹ̀yìn kúlọ̀dọ̀ yín la wa àkáǹtì nọ́mbà yẹn ẹ lè yín bọ̀ sí mi màá wọ́n ní ìpẹ̀sọ̀ wa màá dẹ̀ sọ́dà kọ́mẹ́ǹtì náà ẹ bá wa ṣí ẹ̀rọ mọ́ṣáláṣí ìbẹ̀rẹ̀ la wa mọ́ṣáláṣí iná la wa yóò Langbasa Central Mosque wassalamu alaikum warahmatullahi wabarakatuh.